kí n máa prepare ikú lọ́la báyìí orí kò yé mi. ìgbọ́rọ̀ wo nìyẹn. bẹ́ẹ̀ ni kí ni mo fẹ́ ṣe. wo tó bá máa ti wáyé olóòmà máa ti lo ẹ̀ o bàbá lórí ká ló máa wọ́ gẹ̀dẹ̀ kiri ẹni tó máa jọ gẹ̀dẹ̀ bóyá kí n lọ pè wọ́n kí n sọ fún páàrẹ̀ ní jọ gẹ̀dẹ̀ kó bá wa wá solution sí o. torí bí mo ṣe wà yìí wọ́n yan àwẹ̀ fún mi wọ́n wá ní kéèyàn tó break àwẹ̀ pé èèyàn gbọ́dọ̀ jẹ fúrúùtù mo ní ṣe dandan ní fúrúùtù ni èmi tẹ̀ ní bóyá kí n wá ẹ̀bà wọ́n ní irọ́ yìí pé fúrúùtù lèèyàn máa kọ́kọ́ fi ń break àwẹ̀ estate wa yìí dẹ́rì èmi ò rò ní fúrúùtù kankan ni mo ní kí n wá béèrè lọ́wọ́ àwọn màdàm bóyá mo lè rí fúrúùtù ní fíríjì wọn. ṣé wọ́n lè so sínú fíríjì ni wọ́n mi ò ní èso kò fi mí lẹ̀kùn máa lọ jáde. ara fúrúùtù ni ọ̀gẹ̀dẹ̀ náà wá sá ìgbà tí mo ti wá fúrúùtù títí sẹ́ni bẹ́ẹ̀ ṣe ń wọlé bọ̀ tẹ́tí fa ọ̀gẹ̀dẹ̀ yẹn ni mo ṣe ní kí n trace yín lọ kó tó di pé bí àdòdò lè fẹ́ fi dín ni àbí bírèkì àwẹ̀ ṣe mélòó lẹ́ni ń jábẹ̀. ìtì ẹ̀ kọ́kọ́ jẹ́ kan lójú mi náà. sẹ́rí tó bá jẹ́ pé ó ṣe é ṣe ni tí ní àdúgbò wa tí wọ́n bá ní kíní ọ̀gẹ̀dẹ̀ àwọn ọ̀bọ ẹ ti dé gbọ́ ọ̀sùn rí àjọ máa ń rí ọ̀gẹ̀dẹ̀ mú káàkiri lórí kan ẹ̀. túgbà tó jà kan sí. kí n máa gbé gbogbo ọ̀gẹ̀dẹ̀. jẹ́ gbogbo ẹ̀ tán. ọ̀gá wọn máa fi ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ mi lérè. dáhùn ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ Kasali ti jẹ ọ̀gẹ̀dẹ̀ ó ti jẹ Kasali jọ gẹ̀dẹ̀. ó ti jẹ ọ̀gẹ̀dẹ̀.